Welcome to Igbalaye Festival 2025, where we are presenting you the performance of Egungun Festival in Igbalaye. Ẹ káàbọ̀ sí Igbalaye níbi tí ọdún Igbalaye tọdún 2025 tó ti ń wáyé. Ìjọ àwọn ọlọ́jẹ̀ ni wọ́n fẹ́ fi ìjó dá wa lárayá. Ìjẹ́ ẹja jọ mójú débẹ̀. Eégún ti ń bọ̀, eégún àbálájẹ̀jẹ̀ ẹ̀bọra tí bá sọ fún lẹ̀gbẹ́. Bàbá wa Balógun láti Ìmẹ̀kọ mo kí yín ẹ̀kọ́ àtàárọ̀ sà. Kábíyèsí Onímẹ̀kọ ń kọ́. Àkànkú kẹrin. Ọ̀dà Benjamin Onímẹ̀kọ tilẹ̀ Ìmẹ̀kọ àti yín o. Ìgbèrè sẹ́tì pẹ̀lẹ́ sẹ́. Eégún wọ̀ ní àbálájẹ̀jẹ̀. Ìgbèrè sẹ́tì pẹ̀lẹ́ sẹ́. Eégún ti dé ọba tí bá sọ fún lẹ̀gbẹ́. Eégún ti owó sóde ní Ìgbàláyé bí ayé Ìgbàláyé ṣe lọ. Eégún alárìnjó lẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí tí ààrẹ Kújẹ́rẹ́ Àrẹ̀mú Bàbá Òjó tí ó ṣe atọ́kùn fún. Ẹ já wo bí ìrìn wọn ṣe lọ. Lẹ́yìn ìgbà tí wọ́n bá parí títí wọn ní láàrin eégún oníná ní ojú ìwòran wa ẹ̀sìn tó ń darapọ̀ mọ́ wa. Africa, my continent. The fire masquerade. Ààrẹ ẹgbẹ́ wọn gbé ọ̀rọ̀ èso wọn nínú ìdíje competition right. Okay. Alábìíjì àgbàdo èyí ọba rẹ̀ yìí kọ̀. Ìyá ìgbàlẹ̀ èyí ọba rẹ̀ yìí kọ̀. My friend from Canada. Okay. Òkè àkọ̀wé ìgbìmọ̀ yìí lẹ́ẹ̀kan sí i. Alàgbà Jésù. This is a very beautiful posture for the masquerade. This masquerade went to Abuja Carnival 2006 and they came first from Oyo State. So this masquerade was from Oyo State, Shaki in particular. And the fire masquerade is coming. It will enter this thing, they will put the fire on it, and the masquerade will come out alive. Okay. Thank you very much. Thank you.
gẹ́gẹ́ bí aṣojú lẹ́yìn tí eégún alárìnjó tún parí eré tán ni wọ́n mórílé ìgbàlẹ̀ ní lọ́gán bí wọ́n ṣe kúrò ní ojú agbo ènìyàn rí eégún míì tó tún ṣẹ́yọ láti ìgbàlẹ̀ mìíràn tó yàtọ̀ sí ibi tí eégún alárìnjó ti jáde bákan náà ó sì ti rèé jẹ́ pé ibẹ̀ náà ni à ń gbé yín dé yìí gíga eégún tí a high lè ti celebrate fighting server bẹ́ẹ̀ ni àwọn ará Florida bára ń lẹ tí tó ní a mọ̀ ìtumọ̀ sí you can buy eégún náà. this Ìjẹ́ ẹjẹ́ àjọ wo bí it ohun gbogbo ṣe represents rí the core nígbà of tí Africa. eégún Dánáfojúrà tó When you bẹ̀rẹ̀ put sí it in máa your bọ̀ sí sitting room, ojú immediately you agbo see it, you will remember gbogbo the èèyàn ló Africa. ti ń retí Africa discreet. láti rí Africa my eégún Africa. Dánáfojúrà Africa my continent. all welcome ní Dánáfojúrà masquerade. This is Ilokoju Masquerade. This is Ilokoju Masquerade performing in Greek and the culture is so beautiful. Ẹ ṣe ìyàwó tí ó kọ èjì tó máa ń bẹ ṣe. Eégún ọmọ ṣe pẹ̀lú ilé o. Eégún ọmọ ṣe pẹ̀lú ilé ti bá o.
kábíyèsí olóyè àmì ọdọọdún làwọn kábíyèsí ọdọọdún làwọn ìṣá kábíyèsí adélọ́gbàdé ọdọọdún làwọn ọmọdé àti kábíyèsí ìtọ́jú ọdún kan ní fún yín nínú owó nínú ọlá nínú àlàáfíà ara ìmọ̀dé yóò dàgbà yóò tóbi ẹsẹ̀ ń dárúkọ kúta láwọn dárúkọ ìwọ náà nígbà ayé ibò ní òrí iná fojú ẹṣẹ o ọjà àrẹ̀mọ́ ti dá o ọ̀gbẹ̀rì nìkan ni ò lè súnmọ́ bẹ̀ ní èsì yìí. Ó ti dá o ó ti dá o ohun tó kàn lórí ètò ẹ bá mi pàtó fẹ́ gún yìí o ẹ ṣe ẹ bá mi pàtó. Ẹ káàbọ̀ sí ìkànnì Supreme TV lórí ẹ̀rọ ayélujára. Ẹ káàbọ̀ síbi tẹ́ ẹ ti máa ń jẹ̀gbádùn eré ìdárayá, àṣà, ìfọ̀rọ̀wérọ̀, ìròyìn káàkiri bó ṣe ń lọ láàrin agbo òṣèlú, ìfọ̀rọ̀wérọ̀, ìtanijí àti ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi. Ẹ káàbọ̀ sí ìkànnì tó ń fọ̀n lókèlókè.